ayérayé ọlọ́run ìyanu ìjìnlẹ̀ fẹ́ ọmọ mi rí adúpẹ́ àyìn agbé ọ̀gá nítorí tó ṣe tánú ẹ̀dọ́ láéláé bàbá gbọ́ ọpẹ́ wa ẹlẹ́rù ní ìgbà ìyìn wa a ó máa yàn títí láéláé jésù kristi olúwa wa àmín 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 lórúkọ jésù kristi. ìwé ìjẹ́jọ́ là ń dágbére pé tó bá jẹ́ mẹ́jẹ jẹ́ ká pàdé lórí ohùn olúwa. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run gidigidi agbéga nítorí tó ṣe tánú ẹ̀dọ́ láéláé. a mọ̀ lóore nítorí pé wọ́n lọ́lọ́run tiwa ọba tí ò kú ọba tí ò sá. torí ẹ̀kọ́ àìsá ìdìbàjẹ́ ni ọlọ́run májẹ̀mú adúpẹ́ agbé ọ̀gá. a yìn ológo nínú ayé wa nínú ìdílé nínú ẹbí nínú ará. ọba tí ò jẹ́ agbèrè tìjọba tí ò jẹ́ orí fún wa bí èṣù àti ìka ṣe fẹ́. ọba tí ò jẹ́ orí fún wa bí ìka àti ìdílé ìka abẹ̀ tí ó tó ṣe fẹ́ nínú ayé wa tí ò jẹ́ kó rí fún wa bẹ́ẹ̀. a yìn lógo aṣẹ́ ní ọba àwọn ọba kí bàbá kó gbọ́ ọpẹ́ wa jésù kristi olúwa wa àmín lórúkọ jésù kristi. ohun olúwa náà rẹ̀ látẹnu ìyá àdúrà rẹ̀ abániṣẹ́ jp èyí tó wá láti ilé ìjọsìn wa ìjọ ṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú lórúkọ jésù olúwa yóò dì wá mú ọba àwọn ọba yóò wà pẹ̀lú wa ọfà yóò fi èṣù òní bọ̀ wá bí èṣù àti ìka ṣe rìn káàkiri ní orúkọ jésù kò ní jẹ́ ìpín wa mọ́mì dáàdì lórúkọ jésù mo ní wàhálà ìdààmú kò ní wọ ilé wa kò ní ya inú ẹbí wa a ó yìn ọlọ́run jésù kristi olúwa wa àmín lórúkọ jésù kristi. adúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò nàìjíríà iléeṣẹ́ ìbílẹ̀ rédíò nàìjíríà tí wọ́n ní kí ohun olúwa kó máa tẹ̀síwájú wọ́n ń darapọ̀ mọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tv ní ìlú uk lórúkọ jésù olúwa yóò dì yín mú iléeṣẹ́ yìí ò ní di títì pa yóò máa gbèrú nínú gbogbo ohun ní orúkọ jésù gbogbo ibi tí àwọn yòókù dé òun náà dé bẹ́ẹ̀ yóò tún jù bẹ́ẹ̀ lọ ọlọ́run májẹ̀mú yóò dé mú iléeṣẹ́ yìí débi gíga bẹ́ẹ̀ ni yóò rèé jésù olúwa wa adúpẹ́ lọ́wọ́ gbọ́ àwọn ìgbìmọ̀ àwọn olùfẹ́ àwọn olùfẹ́ràn àwọn ìgbìmọ̀ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò fún àánú ńlá fún ojú rere ńlá àti fún ìrànlọ́wọ́ ńlá lórúkọ jésù ẹ̀yin náà ò ní gbèrè ìtìjú ọfà ayọ̀fẹ̀ ìṣòdẹ̀ ní bàyín lórúkọ jésù olúwa yóò dì yín mú mo ní ìlú tí ẹ wà ní dádì mọ́mì ní orílẹ̀-èdè tí ẹ wà ní gangan ní orúkọ jésù ohun tó yẹ ẹ̀yin yẹ ayé yín ògo tó yẹ ẹ̀yin yẹ ìṣẹ̀dá yín ní orúkọ jésù olúwa yóò gbà á fún yín bí ìbá àti ìgbà yóò gbà lé yín lọ́wọ́ tó pọ́kàn yóò balẹ̀ wọn ò ní rùkú yín wálé lórúkọ jésù wọn ò ní fi yín tẹ́lẹ̀ pléènì wálé lórúkọ ọlọ́run májẹ̀mú a ó jọ délé ológo ni bóyá fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún kánsẹ́lì lọ́dọ̀ ìyá àdúrà rẹ̀ abániṣẹ́ jp ẹ pè mí sórí tẹlifóònù nọ́mbà mi fúnra mi báyìí ni máa gbé kí ni tẹlifóònù nọ́mbà náà wọ́n ti bá wa kọ́ síwájú ṣùgbọ́n ẹ jẹ́ fẹ́nu mi pé 070 57 84 23 11 lẹ́ẹ̀kan sí 707 707 070 sorry 070 57 84 23 11 ẹ rí pé tí mo ti ń pè nọ́mbà àwọn ìlú òkè lórúkọ jésù olúwa mú wa débẹ̀ ọlọ́run májẹ̀mú yóò dì wá mú ọlọ́run májẹ̀mú ni yóò dì wá mú a ó jọ délé ológo ní lórúkọ jésù bẹ́ẹ̀ ni yóò rèé jésù olúwa wa àmín lórúkọ jésù kristi. ohun olúwa lẹ́ẹ̀kan sí látẹnu ìyá rẹ̀ abíṣẹ́ jp òun náà ni mo fẹ́ mú wá fún wa ní ọ̀sán yìí kí ni kókó ìwàásù mi àti kókó ètò mi ní ọ̀sán yìí
òun náà ni ìyanu Ọlọ́run, ìyanu ńlá. Ẹ pé ìyanu ńlá púpọ̀ àti ẹ̀wà láyé àwà láàyè gangan báyìí, ètí àti ìdòkú mọ́mí dádì ìyanu ńlá ni. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ti kú, ọ̀pọ̀lọpọ̀ ń ṣẹ̀wọ̀n, ọ̀pọ̀lọpọ̀ ń rìn nílẹ̀ tí mọ́tò ti tẹ́ pa. Àwa kò lè ṣàìṣọpẹ́, àwa kò lè ṣàìṣọpẹ́, oore tí Bàbá ṣe fún wa, àwa kò lè ṣàìṣọpẹ́. Ìyanu ńlá náà ni púpọ̀ àti ẹ̀sìn wà láyé wà láàyè yẹn, ṣé ti jíjẹ, ṣé ti múmu, gbogbo èyí gan-an fún ìgbà kan ni. Ó ní ìgbà tí àkókò tí gbogbo yóò dópin. Bẹ́ẹ̀ ni dádì, àti jíjẹ o àti múmu o, ìgbà kan bọ̀ tí ó dópin. Ṣùgbọ́n pé ní àkókò tí a wà yìí, ìyanu ńlá sì ń bẹ nínú ilé yín mọ́mì, ìyanu ńlá ń bẹ ní ọ̀dọ̀ yín dádì mi. Ẹ wo ẹ̀gbẹ́ ọ̀tún, ẹ wo ẹ̀gbẹ́ òsì yín, àwọn wo lẹ ti gbúrò níbẹ̀ tẹ́lẹ̀ tẹ́ ò gbúrò mọ́, ìyanu ńlá ni. Àwọn wo lẹ gbúrò lọ́wọ́ ọwọ́ ọ̀tún àti ọwọ́ òsì yín mọ́mì, ṣùgbọ́n tẹ́ ò gbúrò wọn níbẹ̀ mọ́. Ẹ sì wà láyé, ẹ wà láàyè, ẹ wá sọ pé owó, ẹ sọ pé oúnjẹ kẹ̀, ẹ sọ pé bí ìgbà tí àkókò ìṣeré ni. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nínú pákáleke yẹn, Ọlọ́run sì dá ẹ̀yin sí, ìyanu ńlá ni. Ọlọ́run sì jẹ́ kẹ́mi yín kó sì máa lọ sókè lọ sódò, ìyanu ńlá ni. Ọlọ́run sì gbà fún yín láti ṣe kíni, láti lè wà láyé wà láàyè. Wọn ò fẹ́ lòmíràn ṣe yín náà, ìyanu ńlá ni. Fún ẹni tó bá wá gbẹ́kẹ̀lé Ọlọ́run, tó mọ̀ wípé Ọlọ́run ló ń ṣe é, etí Ọlọ́run kì í dí sí i. Bó ti wù kó rí àti bó ti wù kó ṣe tó ní àkókò, Ọlọ́run máa ń fún àwọn àyànfẹ́ tó bá sinmi lé ọ̀nà rẹ̀. Ó máa ń fẹ́ ẹni tó bá sinmi lé orúkọ rẹ̀, ó máa ń yà á lẹ́nu. Ó máa ń mú ìyanu èyí tí òun kò fọkàn sí, máa ń mú wọnú ayé rẹ̀. Ẹ já lọ wòwe 2 Chronicle orí 7 13-16 rẹ̀ péré ni ọ̀rọ̀ yìí wà. Ìyanu ńlá. Tí a bá sinmi lé Ọlọ́run, tí a mọ Ọlọ́run ní òtítọ́ àti òdodo, ìyanu ni. Tí Ọlọ́run bá sì ń gbóhùn ẹ̀bẹ̀ wa, ẹ̀yin lọ́wọ́ 16 rẹ̀ yẹn. Tí Ọlọ́run bá ń bẹ pẹ̀lú ẹ̀yin, tí Ọlọ́run bá ń bẹ pẹ̀lú wa, ta ló lè dojú ìjà kọ wá gan-an? Tí Ọlọ́run bá ń bẹ ní ìhà wa, kí lẹ fi pé a ò lè ṣe mọ́mì? Ìyanu ńlá ni. Ó máa ń fún àwọn tó bá gbé ọkàn lé Ọlọ́run, ó máa ń fún wọn ní ànító àti àníṣẹ́kù ohun rere tó tọ́ sí. Mọ́mì, ẹ wo bí àkókò yìí ṣe rí. Síbẹ̀síbẹ̀ àwọn kan kò mọ̀ ní àlá wípé àkókò yìí le. Mọ́mì, lórúkọ Jésù àkókò yìí ò ní le mọ́ yín. Dádì, mo ní àkókò yìí, mo ní kò ní le mọ́ yín. Ẹ mọ̀ pé ìyanu ńlá ni ṣá dádì. Ṣé ẹ mọ̀ gbúrò nínú àwọn ènìyàn tí ẹ ti mọ̀ tán ti kọjá lọ ni? Mọ́mì, ṣé ẹ mọ̀ gbúrò nínú àwọn ènìyàn tí ẹ ti mọ̀ tán ti kọjá lọ ni? Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó dá ẹ̀yin sí, ó yà yín lẹ́nu. Ó ń dábìrà nínú ayé yín, ó sì jẹ́ kí ẹ̀mí yín yẹn kó máa lọ sókè sódò. Ìyanu ńlá ni. Ẹni tó bá gbẹ́kẹ̀lé Ọlọ́run, ó máa ṣe ohun tó tọ́ sí i. Ó máa ṣe ohun tó tọ́ sí i ní àkókò tí ó tọ́. Ẹ lọ wo 2 Chronicle 7 yẹn, ẹ já lọ wo 13-15. Ṣùgbọ́n nígbà tí a bá mọ Ọlọ́run, tí Ọlọ́run bá mọ̀ wá, nígbà tí a bá ń ké pe Ọlọ́run, tí Ọlọ́run dẹ̀ ń gbóhùn ẹ̀bẹ̀ wa, dádì, Ọlọ́run ní dàdúrà yín dà sí yín láyà. Mọ́mí, ẹ̀ ṣe àmì ni.
mo ní Ọlọ́run ò ní dá àdúrà yín, kò ní dàlú yín láyà pé òun ò fẹ́ gbọ́. bó ṣe ń rí lọ́wọ́lọ́wọ́ àwọn tó ń lọ́lá nínú ẹ̀, àwọn tó ń dá sínú ẹ̀, ara yín ni tọ́lọ́run dá sí. Ìyanu ni, ìyanu ńlá ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ní àkókò yìí. Ó ní kìkì àwọn t'Olúwa pamọ́, àwọn ló ń yọ nínú ewu o. Olúwa o, jọ̀wọ́ pa wá mọ́ lọ́wọ́ ewu o lọ́jọ́ gbogbo. Olórin kan ló kọrin yẹn. Ní kìkìdá àwọn tí Ọlọ́run pamọ́ ló ń yọ nínú ewu. Kí Ọlọ́run kó ṣe kí ni, kó pa wá mọ́ lọ́wọ́ ewu ní ọjọ́ gbogbo. Ìyanu tọ́lọ́run ń ṣe nínú ayé yín lórúkọ Jésù, mo ní kò ní dáwọ́ ẹ̀ dúró. Ìyanu ayọ̀ ni èyí tẹ́ ẹ fetí gbọ́, ṣùgbọ́n tẹ́ ẹ rò pé kò ní ṣẹlẹ̀ yẹn, Ọlọ́run á yà yín lẹ́nu kọ́dún ìkó tó parí. Mọ́mí ẹ̀ ṣe àmì ni lórúkọ Jésù, Ọlọ́run á yà yín lẹ́nu kí ọdún ìkó tó parí. Dádì ẹ wá gbàgbọ́ ẹ gbàgbọ́, Ọlọ́run á yà yín lẹ́nu kọ́dún ìkó tó parí. Ìyanu ńlá, ìyanu ńlá ó lè ṣẹlẹ̀ sí ènìyàn ní àkókò tí èèyàn ò fọkàn sí. Bẹ́ẹ̀ ni dádì mọ́mì, nígbà tí àkókò tí èèyàn ò fọkàn sí, Ọlọ́run lè gbé ògo rẹ̀ dé. Mọ́mì, sísítà mi, àkókò tí ẹ fọkàn sí yẹn gan lọ́lọ́run á gbé ìyanu rẹ̀ dé. Wọ́n wá pe bàbá yẹn lẹ́lẹ́bùrú kẹ́, tó bá gbójú lé kẹ́yìn ta ló fẹ́ bí léèrè. Wọ́n ń pè lẹ́lẹ́bùrú kẹ́, bó bá gbójú lé kẹ́yìn ta ni ó bí léèrè. Lórúkọ Jésù, Olúwa yóò yà yín lẹ́nu ju bẹ́ẹ̀ ṣe lérò lọ. Mo ní lórúkọ Jésù, Olúwa yóò yà yín lẹ́nu ju bí ẹ ṣe lérò lọ. Ìyanu ńlá. Ohun ìyàlẹ́nu oríṣiríṣi ló wà mọ́mì. Mo rí màmá kan lórí Facebook ní ìjọ́wọ́ age of 87 years. Ó ṣẹ̀ṣẹ̀ wá bí ọmọbìnrin, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ gbogbo orí rẹ̀ ti di funfun. Ó tún sọ fún Ọlọ́run, ó ń sọ lórí Facebook yẹn pé Ọlọ́run yà òun lẹ́nu, ó dùn ún nínú. Pẹ̀lú ọjọ́ orí ìyá yẹn, kí lẹ wá lérò pé kò lè ṣe nínú ayé yín? Mọ́mì, kí lẹ lérò pé ìyanu tí Ọlọ́run ò lè ṣe ní inú ayé yín dádì? Bàbá yẹn lọ lóore lódùlódù báyìí, ìyanu ńlá. Òun lọ lóore lódùlódù ló máa ń ṣe é. Ìgbà tí ẹ fi ọkàn sí, ìgbà tí ẹ fi èrò sí, ìgbà náà ni ìyanu ńlá máa dé. Èyí tó sì ń ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ̀ lórúkọ Jésù kò ní dáwọ́ dúró. Ìyanu ètò ló máa ṣe fún yín lórúkọ Jésù, mo ní yóò tẹ̀ yín lọ́wọ́. Ìyanu ńlá ni mò ń sọ̀rọ̀ nípa rẹ̀ mọ́mì dádì. Ọba tó ń yani lẹ́nu nígbà tí ayé bá ròyàn pin. Ọba tí ń yani lẹ́nu nígbà tí àwọn ènìyàn bá rò pé tán fún ni. Mọ́mì dádì, lórúkọ Jésù yóò yà yín lẹ́nu kọ́dún ìkó tó parí. Yóò yà yín lẹ́nu. Lẹ́tà ayọ̀ tẹ́ ẹ̀ fọkàn sí, mo ní yóò tẹ̀ yín lọ́wọ́, nítorí pé kíni, ẹ ó gba lẹ́tà ayọ̀ èyí tó jẹ́ pé ó máa sún ayé yín kúrò ní ojú kan náà tí ẹ wà yẹn, èyí tó máa sún ayé yín síwájú dádì. Mọ́mì, ayé yín yẹ fún ìsúnsíwájú fún ohun rere. Lórúkọ Jésù, lẹ́tà ayọ̀ Ọlọ́run májẹ̀mú yóò gbà lé yín lọ́wọ́. Níbi tẹ́ ẹ fọkàn oore sí àti ibi tẹ́ ẹ fọkàn oore sí, níbi tẹ́ ẹ fọkàn àánú sí àti ibi tẹ́ ẹ fọkàn àánú sí, Ọlọ́run májẹ̀mú mo ní yóò yà yín lẹ́nu ńlá. À ń sọ̀rọ̀ nípa ìyanu ńlá. Bọ́lọ́run bá gbé ṣíṣe rẹ̀ dé fún ènìyàn, àwọn ènìyàn máa wò pé ó gbọ̀nà ẹ̀bùrú ni. Níjọ́ tó ti gba gbangba pẹ̀lú àdúrà, wọn ò rí ní ìgbà náà. Níjọ́ tó ti ń gba gbangba àdúrà, àwọn èèyàn ò rí. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run wá búrùjí rẹ̀ tó gbede, wọ́n lò sẹ́bùrú ọlà ni. Bẹ́ẹ̀ ó sì ti ń gbàdúrà ní gbangba, Ọlọ́run wá gbà ó gbọ̀nà ẹ̀bùrú, ó dé pẹ̀lú ọlá ńlá rẹ̀ sínú ayé rẹ̀.
bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe máa dé sínú ayé yín ní ọ̀sán yìí. ẹ ṣe àmì lórúkọ Jésù. Ọlọ́run máa dé sínú ayé yín dádì mọ́mì sísítà àti bírọ́dà mi mọ́ lọ́lọ́run máa dé sínú ayé yín torí ayé yín yẹ fún ògo ńlá kan. èmi ò mọrú ògo ńlá náà tí ayé yín yẹ fún. ṣé ẹ rí sáàmù tá a lò yìí mo fẹ́ ká tún lò ní ọ̀nà mìíràn ká fi gba àdúrà. a wá kà ní ìgbà 3 sí inú omi. nínú omi tá a kà sí yẹn á bu ètà máa mu níbẹ̀ tàbí ká ti bu ètà máa mu síwájú rẹ̀. ìyókù á wà lọ fi wẹ̀. Ọlọ́run ò pọ́n mi ìfọ̀kànbalẹ̀ fún mi mu. tí a bá lọ wo sáàmù yìí ìṣẹ́gun ńlá ni. ọ̀rọ̀ tí mo lò ní ọ̀sán yìí àwọn àgbẹ́kẹ̀lé ọ̀rọ̀ tó mú fún ìṣẹ́gun ni. tí ogun bá ti ṣẹ́ nínú ìrìn àjò ayé ènìyàn ọ̀rọ̀ yẹn máa dàbí mírèkù lójú àwọn ènìyàn ni. tí Ọlọ́run bá ti mú ìṣẹ́gun bá ìrìn àjò ayé yín ọ̀rọ̀ yín yóò máa dàbí mírèkù nítorí pé wọ́n máa wò pé bò ló ṣe ń ṣe. wọn ò mọ̀ wípé Ọlọ́run ti dé sínú Ọlọ́run bá sì dé sínú ayé ènìyàn ìtakú síbẹ̀ ni. àfi kéèyàn má kọwọ́ bọ ẹ̀ṣẹ̀ ló tún lè lé Ọlọ́run jáde. ẹ já sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára. Olúwa ò yanu ńlá tí wọn ò fọkàn sí ṣùgbọ́n tó tọ́ sí ọjọ́ orí mi. bẹ́ẹ̀ ṣe fọwọ́ sọ̀yà fún Ọlọ́run ọjọ́ orí mi ìyanu ńlá tó tọ́ sí ọjọ́ orí mi ṣùgbọ́n tí ètí ìtẹ̀mí lọ́wọ́ Ọlọ́run má jẹ̀mú ó yá fi lé mi lọ́wọ́ ní ọ̀sán yẹn gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù. Ọlọ́run má jẹ̀mú ìyanu ńlá tó tọ́ sí ayé yín mọ́mì tó tọ́ sí ayé mi èyí tó tọ́ sí ọjọ́ orí mi yìí ní orúkọ Jésù Olúwa kó ṣe fún mi. Ọlọ́run má jẹ̀mú ìyanu ńlá tó tọ́ sí ọjọ́ orí yín lẹ́jọ́ tẹ́ ẹ ti ń gbàdúrà ní orúkọ Jésù. Ọlọ́run má jẹ̀mú ìyanu ńlá tó tọ́ sí ayé yín tó tọ́ sí ọjọ́ orí Olúwa kó fi lé yín lọ́wọ́. mọ́mì ó yẹ kẹ́ ẹ kó àdúrà kọ́dún kó tó parí mà. dáàdì ó yẹ kẹ́ ẹ kó àdúrà kọ́dún kó tó lọ. kò sí àǹfààní nínú pé kéèyàn máa gbàdúrà kó má rí pasẹ̀ àdúrà mà. Ọlọ́run gbà mí ìyanu ńlá èyí tó tọ́ sí ayé mi èyí tó tọ́ sí ọjọ́ ayé mi èyí tó tọ́ sí ọjọ́ orí mi. Ọlọ́run má jẹ̀mú yá kó ṣe fún mi kọ́dún kó tó parí ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù. Ọlọ́run má jẹ̀mú ìyanu ńlá tó tọ́ sí ọjọ́ orí yín ìyanu ńlá tó tọ́ sí ayé yín tó tọ́ sí ìṣẹ̀dá yín kọ́dún kó tó parí ní orúkọ Jésù káyé rí nínú ayé yín. mo ní kí àwọn ènìyàn rí kí wọ́n sì mọ̀ pé ìyanu ńlá ti wọnú ayé yín. bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi. ẹ já tún gbàdúrà yìí mọ́mì. ìyanu ńlá tí ò ṣe bá dẹ́gbọ̀n ìyanu ńlá tí ò ṣe bá dẹ́gbọ̀n tí ẹnikẹ́ni kì í bá yàn án dùn ún tó sọ pé àní lágbájá ló tọ́ sí ẹja lọ ṣe fún un tí ẹnu ó sì kò tó mọ̀ ní ó tọ́ sí ní tòótọ́ ṣe níbi iṣẹ́ yẹn bó ti wù ká ẹ wà nílé tó ẹ lè gbàwé promotion látòrí íńtánẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ni mo sọ fún yín a lè ṣíwé ìrántí kàn yín látòrí íńtánẹ́ẹ̀tì kí wọ́n sọ pé wọ́n ṣe kí ni wọ́n ti promote yín lórúkọ Jésù lẹ́tà ayọ̀ bẹ́ẹ̀ ó yá kó gbà fún yín gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù ìyanu ńlá tó jẹ́ bí lẹ́tà ayọ̀ látòrí íńtánẹ́ẹ̀tì ètò ìyá ayé yín ní orúkọ Jésù láti fi iṣẹ́ Ọlọ́run má jẹ̀mú yá kó ṣe fún yín bàbá ṣe fún yín ọmọ ṣe fún yín ẹ̀mọ́ ṣe fún yín Ọlọ́run má jẹ̀mú o lẹ́tà ayọ̀ tẹ́ ẹ ti ń bèrè láti ọjọ́ tó ti pẹ́ bóyá ní àkókò yìí lọ́lọ́run fẹ́ ṣe é bóyá ó ní ìdí tọ́lọ́run fi ṣe báyìí ní orúkọ Jésù Olúwa kó fi lé yín lọ́wọ́ bàbá fi lé yín lọ́wọ́ ọmọ fi lé yín lọ́wọ́ ẹ̀mọ́ kó gbà á fún yín lẹ́tà ayọ̀ yóò tẹ̀ yín lọ́wọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Ọlọ́run má jẹ̀mú kó bá mi gbàdúrà fún yín bí ẹ ṣe ń ṣàmì yẹn Olútáyọ̀ àti ọmọlọ́lá àti gbogbo ẹ̀yin yòókù lórúkọ Jésù lẹ́tà ayọ̀ tẹ́ ẹ fọkàn sí yóò tẹ̀ yín lọ́wọ́. Ọlọ́run má jẹ̀mú yóò fi lẹ́tà ayọ̀ lé yín lọ́wọ́ ọba àwọn ọba kó fi lẹ́tà ayọ̀ lé yín lọ́wọ́ ìyanu ńlá tẹ́ ẹ fọkàn sí ní ìletò tí ẹ wà yẹn ìletò ní gbogbo ẹ kéréje ni ó kàn ṣe ránjú ni
ní orílẹ̀-èdè tí ẹ wà yẹn, ní ìlú tí ẹ wà, ní ibi tí ẹ wà yẹn gangan, lẹ́tà ayọ̀ tó tọ́ sí ayé yín Olúwa kó gbà fún yín. Ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ní ìlú tí ẹ wà yẹn, ní orílẹ̀-èdè tí ẹ wà yìí, lẹ́tà ayọ̀ tó tọ́ sí ayé yín bàbá ó yá kó gbà fún yín. Lẹ́tà ayọ̀ tó tọ́ sí èmi náà níbi tí mo wà yìí, Ọlọ́run má jẹ̀mú kó fi lé mi lọ́wọ́. Ayé yín yẹ fún lẹ́tà ayọ̀ ní orúkọ Jésù. Ọlọ́run má jẹ̀mú kó gbà fún yín. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Ọlọ́run má jẹ̀mú ó yá kó gbóhùn ẹ̀bẹ̀ yín. Olú àti àṣẹ ọ̀run ó yá kó bà lé àdúrà náà. Lẹ́tà ayọ̀ tọ́lọ́run fẹ́ gbà fún yín ní orúkọ Jésù, mo ní òní ní àtakò nínú. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. A lọ nínú ìpele àdúrà mi nìyẹn. Èmi ọba tó pọ̀ ní ipá àti agbára. Ṣé mọ̀ pé ìráre ò tọ́ sí ayé wa? Ìráre ò tọ́ sí ayé wa. Ọlọ́run má jẹ̀mú mú ìráre àti ìránkòónú ayé yín. Ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Olúwa mú ìráre àti ìránkòónú ayé yín. Kí ló ń jẹ́ ìráre àti ìráhùn? Lónìí ní orúkọ Jésù, Olúwa fòpin sí. Bàbá ó yá fi òpin sí. Ìráre àti ìráhùn ó yá bá wí kò nú ìrìn àjò ayé yín. Mọ́ ìdádì lórúkọ Jésù ọkàn yóò balẹ̀. Ẹ ó yin Ọlọ́run. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. A ní àwọn special prayer kan tá a fẹ́ ṣe ní ọ̀sán yìí. Àwọn special prayer tá a ní rèé. Ìránṣẹ́ tó ní inú mọ́ òun, tó nínú mọ́ kan òun yìí. Ẹ jẹ́ á gbàdúrà yẹn ọ̀sán yìí. Inú kíkan àti dúdùn kò dáa fún ọmọbìnrin mọ́mì. Inú gbígbóná ni, tínú bá ti ń gbóná, ọmọ ìdúró níbi tí bá ń gbóná. Bó ti wù kóyún jẹ́ oyún oṣù 7 fún inú tó ń gbóná yóò tún padà bàjẹ́ ni. Ó yẹ jẹ́ ká lọ bu omi. A gbọ́dọ̀ bá inú gbígbóná yẹn wí lónìí. Inú gbígbóná yẹn ni ò jẹ́ kí ọmọ kó ṣe kíni, ni ò jẹ́ ká ọmọ kó pẹ́ níbẹ̀, ni ò jẹ́ kí ọmọ kó pẹ́ ní inú yín. Ṣé ẹ ti bomi mà? Sísítà mi, ṣé ẹ ti bomi? Ẹ jẹ́ á gbàdúrà. Ìgbà 3 la máa gbóhùn àdúrà sókè. Ọlọ́run má jẹ̀mú. Olúwa o, ẹ fọwọ́ yín bọ inú omi yẹn bó ṣọwọ́ kan. Ìwọ́nú tó máa gbóná, inú gbígbóná ò yẹ fún obìnrin, kì í jẹ́ kó máa dúró, kì í jẹ́ kóyún kó dúró lára rẹ̀. Ìwọ́nú gbígbóná inú mi, n tó mú inú mi gbóná. Láti òní tí n bá ti mu omi yìí sí ọ, ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára bó ti jogun ìgbóná, inú gbígbóná nínú inú mi tí ò jẹ́ kóyún kó dúró, lónìí ó yá kó o di ìfibú. Ó yẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Inú tó ń gbóná yẹn lórúkọ Jésù Kristi ó yá kó gbọ́rọ̀ Olúwa. Ọlọ́run má jẹ̀mú kójú ó gbọ́rọ̀ Olúwa. Ìwọ́nú tó ń gbóná yìí, ọba àwọn ọba o, láti wákàtí ọ̀wẹ́ ní orúkọ Jésù kó má gbóná mọ́. Láti òní lọ inú gbígbóná kó má gbóná mọ́. Gbọ́rọ̀ Olúwa ìwọ inú yìí. Kí ló jẹ́ gbígbóná ní orúkọ Jésù? Ọlọ́run má jẹ̀mú kó mú ìgbóná kúrò. Ìwọ iṣan tó ń ṣiṣẹ́ òdì nínú inú yẹn, ìwọ omi ara tó ń ṣiṣẹ́ òdì nínú inú yẹn, ìwọ ìfun tó ń ṣiṣẹ́ òdì nínú inú yìí tí òjò gbọmọ dúró, tó máa wájú ó gbóná ní gbogbo ìgbà tóyún máa ń wálẹ̀ yẹn, lónìí ní orúkọ Jésù ó yá kó di ìfibú. Ọlọ́run bá wí lónìí ní orúkọ Jésù, wọ àràn náà tó mú inú yẹn gbóná ní gbogbo ìgbà, ní orúkọ Jésù ó yá kó di ìfibú. Ọlọ́run má jẹ̀mú inú yín ò ní gbóná mọ́. Mọ́mì, bí mo ṣe náwó ẹ̀ sókè yín ní ẹ̀ náwó yín síwájú. Lónìí ní orúkọ Jésù ọwọ́ yín kó dàpọ̀ mọ́ ọwọ́ mi, ọwọ́ èmi àti yín kó dàpọ̀ mọ́ ọwọ́ Ọlọ́run alààyè. Ká ẹ wá gbé ilé inú yẹn ní orúkọ Jésù. Inú yìí gbọ́ ọ̀rọ̀ Olúwa láti òní lọ. Gbogbo tí mú ọ gbóná ní orúkọ Jésù kó má ṣẹlẹ̀ ńbẹ̀ mọ́. Bẹ́ẹ̀ yóò sì rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Mọ́mì, ọjọ́ 3 péré lẹ máa fi mu omi yìí. Ẹ máa mu omi láti òní lọ, ọjọ́ 3 ni.
tẹ́ ẹ bá dẹ̀ wà ní ipò obìnrin lọ́wọ́lọ́wọ́ ẹ máa mú ẹ̀bùn mà ipò obìnrin tẹ́ ẹ wà yẹn gan-an náà ni ó tún ṣiṣẹ́ ẹnu yẹn ẹ bá ní àdàpọ̀ pẹ̀lú ọkọ yín ipò yẹn gangan náà lọ́lọ́run ó fi bá ogun yẹn wí kò ní ká ẹ má ní àdàpọ̀ pẹ̀lú ọkọ yín ipò obìnrin tó ẹ sì wà yẹn kò ní ká ẹ má mu omi yìí gbogbo rẹ̀ gó lè bá ipò obìnrin sàn lọ jáde lórúkọ Jésù nù yín ò ní gbóná mọ́ bẹ́ẹ̀ ni yóò rìn Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi. Àwọn àkànṣe àdúrà tí mo ní a tún fẹ́ gbà lénìí ìkan tún rè nínú rẹ̀ mọ́mì a ó rí nígbà mìíràn tá a bá ti wà nínú oyún ní àwọn àlá ibi yìí máa ń wá sáyé a ti mọ àwa tá a ti bímọ a sì mọ gbọmọjó lójúran wọ́n ti mọ̀ pé a tún ti lóyún nù o wọ́n wá gbọmọ léèyàn lọ́wọ́ a máa gbẹdújó nígbà bàjí sáyé báyìí a kàn rí pé a tún ti wà ní ipò obìnrin ni a rí pé kò tún sí oyún yẹn níbẹ̀ mọ́ àwọn ẹ̀mí òkùnkùn ni àwọn ni wọ́n darapọ̀ báyẹn ni wọ́n ń gbọ́mọ wá láì tí ì ṣe pé ó ti tó bí ẹjẹ́ á bá ogun yẹn wí lónìí ogun tó ń gbọ́ ọmọ sọnù ní inú yín ogun tó ń gbọ́ ọmọ sọnù ní inú yín mo lógun tó ń gbọ́ ọmọ sọnù ní inú yín nù tó ń sọmọ yẹn padà di ẹ̀jẹ̀ tí ń dà jáde lónìí Ọlọ́run májàmú yá kó fi bú ẹ gbàdúrà yìí orúkọ Jésù agbára ńlá Jésù ẹ̀wẹ̀rẹ̀gà Jésù ogun tó ń gbọ́ ọmọ sọnù ní inú yín tó yẹ pé mo ò ní tí ì tó bí wọ́n wà gbé lé yín lọ́wọ́ ẹ ti gbẹjọ́ lójú ran ṣùgbọ́n ẹ̀ ní gbẹjọ́ lójú ayé lónìí ní orúkọ Jésù gbogbo iṣẹ́ ẹ̀mí òkùnkùn tó parapọ̀ tó wá bá ìrìn àjò ayé ìyà yẹn ní orúkọ Jésù Ọlọ́run májẹ̀mú ya kó fi wọ́n bú ọba àwọn ọba mo ní kó fi wọ́n bú gbogbo iṣẹ́ òkùnkùn lórí ayé yín tó ń gbọ́ ọmọ ọjọ́ fún yín lójú oorun ṣùgbọ́n tẹ́ gbẹjọ́ lójú ayé lónìí ní orúkọ Jésù ya kán gbèrè tìjú mọ́mì wọn gbèrè tìjú ni Ọlọ́run májẹ̀mú yóò bá wọn wí bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ jẹ́ á sọ fọ́lọ́run ẹ jẹ́ á tó àdúrà yẹn gbà àǹtí yẹn ó ní kèétí yé òun a rí pé ńgbà tá a bá ti lóyún bóyá ó ti wo oṣù méjì àbí mẹ́ta a ti máa lálàá pé a wà ní ibì kan a dẹ̀ ń gbọ́mọ jó ṣùgbọ́n ńgbà tá a bẹ̀ jí bá a ti bára wa ní ipò obìnrin ẹ pé ní ipò obìnrin bíi báwo nípa pé wọ́n ní bó bá tí àlejò òní bá ti dé a gbọ́dọ̀ fún láṣọ yẹ kó ti yẹ yín báyẹn a ó ti bára wa níbẹ̀ ṣe mọ̀ pé tó ti wálẹ̀ náà nìyẹn àwọn ẹ̀mí òkùnkùn ni wọ́n parapọ̀ bẹ́ẹ̀ àwọn ni wọ́n ṣe mọ́nítọ́rìn lórí ìrìn àjò ayé yín tẹ́ ẹ bá ti lóyún ni wọ́n ti mọ̀ pé ó ti tún lóyún ó ti dúró sí lára ó yẹ jẹ́ gbọ́mọ rẹ̀ fún bó sì ṣe ń wáyé yẹn bẹ́ẹ̀ ni wọ́n ń gbọ́mọ yẹn sí ọ̀dọ̀ ara wọn wọ́n ń gbọ́mọ yẹn sọ́dọ̀ ara wọn ni àwọn ń gbá yín bíi sọ́dọ̀ ara wọn ni Ọlọ́run májẹ̀mú yóò bá ayé wọn wí lónìí ẹ jẹ́ á sọ fọ́lọ́run ẹ mú ọba tó pọ̀ ní ipá àti agbára ta ní fi ohun kan gba ọmọ kúrò ní ọwọ́ mi ta ní fi àwọn ẹ̀mí kan gba ọmọ kúrò ní inú mi tó ń ba ọmọ inú mi jẹ́ tó sì ń sọ nǹkan mìíràn tó ń sọ di ipò mìíràn tí ò yẹ kó máa wáyé fún mi lóṣooṣù Ọlọ́run májẹ̀mú ó yẹ gbàgbà lọ́wọ́ rẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù gbogbo ẹni tó ń gbọ́ ọmọ lọ́wọ́ yín ṣùgbọ́n tó ń sọ di nǹkan mìíràn mọ́ yín lọ́wọ́ lóṣooṣù lẹ́ni oyún ní tòótọ́ tó bá ti dóṣù méjì yóò tún ti wálẹ̀ Jésù ọmọ Ọlọ́run o Ọlọ́run gbogbo ẹ̀mí tó parapọ̀ tó pera wọn lẹ́mí òkùnkùn yín Ọlọ́run jẹ́ wọn gbèrè tìjú bàbá jẹ́ wọn gbèrè tìjú Ọlọ́run dójú tì wọ́n kó yẹpẹrẹ wọn lórí ìrìnàjò sìstá mọ́mì lórúkọ Jésù wọn gbèrè tìjú ẹ fọwọ́ yín gbé ọmọ jọlójú ayé ni bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù alẹ́ nínú ìpele àdúrà mi ẹ já sọ fọ́lọ́run ẹ mú ọba tó pọ̀ ní ipá àti agbára dádì ẹ̀yin lélẹ̀ ìbáwí ẹ rí pé nítorí yẹ kọ́ ẹ lè máa ṣe bí ọmọkùnrin wọn ti gbà á kúrò ní ọwọ́ yín àti lè ṣe bí ọmọkùnrin kò sí fún yín mọ́ torí pé ni wọ́n ti gbà á jọ sí ibì kan nígbà tí ò bá ti ṣe é ṣe bẹ́ẹ̀ bó lọ́mọ ṣe lè wáyé ẹ jẹ́ á sọ fọ́lọ́run Ọlọ́run ta ló gba ipò ọkùnrin mi lọ́wọ́ mi ta ló gba ipò kí n lè jẹ́ ọkùnrin lọ́wọ́ mi
níbo ni wọ́n fi sí, ó yá ṣàwárí rẹ̀ fún mi. Ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára Jésù, agbára Jésù. Ọlọ́run májẹ̀mú, ta ló gba ìṣọkùnrin mi lọ́wọ́ mi? Ó níbo ni wọ́n fi sí, níbo ni wọ́n fi pamọ́ sí? Ọlọ́run lọ ṣàwárí rẹ̀ kó gbà á fún yín padà. Ọba àwọn ọba kó ṣàwárí rẹ̀ kó gbà á fún yín padà. Lórúkọ Jésù Olúwa yóò gbà á lé yín lọ́wọ́. Torí tí ò bá sí èyí kò lè sí ọmọ. Lórúkọ Jésù Olúwa kó gbà á fún yín. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Dádì kan ni mò ń wò yìí. Mò ń wò wípé nígbà tá a bá ti sùn tán yóò máa dàbí pé wọ́n ń lago, wọ́n ń lù lórí ẹni àti etí ẹni. Wọ́n ti gbé ìṣẹ̀dá yẹn lọ pamọ́ síbi kan ni. Ẹ jẹ́ á sọ fọ́lọ́run, níbo ni wọ́n gbé ìṣẹ̀dá sí? Wọ́n máa lọ sọ́dọ̀ ìlú tí wọ́n ń lù ú. Nígbà ìbàjí sáyé orí fífọ́ ni ó bẹ̀rẹ̀. Nígbà ìbàjí sáyé orí fífọ́ ni yóò bẹ̀rẹ̀. Nígbà jẹ́ pé wọ́n ti gbé ìlú, wọ́n ti sọ orí di ìlú, wọ́n ti lọ lù ní ibì kan. Ṣùgbọ́n ẹ̀yin gan mọ̀ pé ẹ̀mọ́ ní fílẹ̀ pé bí ìgbà wọn lù nǹkan kan létí àti orí yín ni. Ẹ sọ fọ́lọ́run, Olúwa kó jẹ́ ayé yín gbà ní ọ̀sán yìí. Gbogbo ibi tí wọ́n fi ìṣẹ̀dá yín ti pamọ́ sí láti lè máa fi lùlù, gbogbo ibi wọ́n fi ayé yín pamọ́ sí láti lè sọ́ di ìbànújẹ́ mọ́ yín lọ́wọ́, lónìí ní orúkọ Jésù Olúwa kó jẹ́ wọ́n gbèrè tìjú. Ọba àwọn ọba kó dá ìṣẹ̀dá yín padà lé yín lọ́wọ́. Mọ́mì dádì, lórúkọ Jésù yóò dá ìṣẹ̀dá yín padà. Ọkàn yín yóò balẹ̀. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Ọlọ́run májẹ̀mú, ó yá kó dá ìṣẹ̀dá yín padà. Ọba àwọn ọba, mo ní kó dá ìṣẹ̀dá yín padà. Akọ̀mọ́tì kàlẹ́ kó dá ìṣẹ̀dá yín padà. Ògo tó yẹ ń yáyé yín ṣùgbọ́n tó ń fi ráre lójú ayé yín. Gbogbo tó yẹ kẹ́ ẹ ti ṣe, gbogbo tí wọ́n fi ayé yín ṣe, tó yẹ pé ẹ̀yin gan tí fi ayé yín ṣe ní ojú ayé yín, lónìí ní orúkọ Jésù la kó gba ìṣẹ̀dá yín lé yín lọ́wọ́. Dádì, mọ́mì, ọkàn yín yóò balẹ̀. Ẹ ó yìn Ọlọ́run. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. À ń lọ nínú ìpele àdúrà míì. A ó rí pé àkókò yìí ó ní agbára púpọ̀ jù. Ṣùgbọ́n bó ti wù kó lágbára tó, Ọlọ́run ò ní fi àwa ráre. Ẹ jẹ́ á sọ fọ́lọ́run, ibi tí wọn ò roko oore sí, Olúwa jẹ́ n rí àánú gbà níbẹ̀. Ó ṣe kókó mọ́mì, ó ṣe pàtàkì. Ibi tẹ́ ẹ̀ roko oore sí, Olúwa jẹ́ kẹ́ ẹ rí àánú gbà níbẹ̀. Gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára Jésù, agbára Jésù. Níbi tẹ́ ẹ̀ roko oore sí, lórúkọ Jésù ẹ rí oore gbà níbẹ̀. Mọ́mì dádì, níbi tẹ́ ẹ̀ ro kàánú sí, mo lẹ́rìí àánú gbà níbẹ̀. Olóore aláàánú yín dà ní orúkọ Jésù, Olúwa kó ṣàwárí ẹ̀ fún yín. Oore yín, àánú yín tó wà lọ́wọ́ rẹ̀ ní orúkọ Jésù, ó yá kó gbà á fún yín. Olóore aláàánú tèmi náà, níbo ló wà? Ó yá gbọ́ ọ̀rọ̀ Olúwa ní wákàtí. Oore mi tí bẹ lọ́wọ́ rẹ̀, Ọlọ́run májẹ̀mú kó gbà á lé mi lọ́wọ́. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ jẹ́ sọ fọ́lọ́run, Olúwa jẹ́ ń gba phone call láyọ̀. Ọ̀sẹ̀ yìí títí ọ̀sẹ̀ tó ń bọ̀ jẹ́ ń gba phone call láyọ̀. Ìpè ayọ̀ mo fẹ́ kó ṣe. Ìpè tó ní oore nínú, ó yá fi pè mí ní wákàtí òun. Ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára Jésù, agbára Jésù. Ọlọ́run májẹ̀mú, ìpè ayọ̀ ó yá kó wá inú ayé yín. Phone call láyọ̀ tẹ́ ẹ̀ fọkàn sí, ó yá kí wọ́n fi pè yín fún rere. Ìyanu ńlá tẹ́ ẹ̀ fọkàn sí, kọ́sẹ̀ ìkó tó parí, kóṣù ìkó tó parí, kọ́dún ìkó tó parí, ní orúkọ Jésù ó yá kẹ́ ẹ gbà á. Lórúkọ Jésù mo lẹ́ gbà á. Lẹ́tà ayọ̀ yẹ yín ní orúkọ Jésù la yóò gbà á fún yín. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Ẹ jẹ́ tún gbàdúrà yìí ká tó lọ sínú ìpele mìíràn. Ẹ jẹ́ sọ fọ́lọ́run, ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, orí mi má jò ní àtakò ohun rere. Ẹ jẹ́ sọ fọ́lọ́run bẹ́ẹ̀, ẹlẹ́dàá mi má jò ní àtakò ohun rere. Ohun rere tó tọ́ sí ayé mi, tó tọ́ sí orí mi, tó tọ́ sí ẹlẹ́dàá mi, Ọlọ́run ò má jò ní àtakò. Ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára Jésù, agbára Jésù. Ọlọ́run májẹ̀mú o, orí mi má jò látakò ohun rere. Lórúkọ Jésù, orí yín ò ní látakò ohun rere. Bí ẹ ṣe ń fọkàn orí yẹn, lórúkọ Jésù kò ní ní àtakò ohun rere. Ohun rere tó tọ́ sí ayé yín, tó yẹ ayé yín, ní orúkọ Jésù Olúwa yóò fi lé yín lọ́wọ́. Ohun rere tó kángun sí yín, èyí tí ènìyàn tó mọ̀ wípé ó kángun ó yẹ kẹ́yìn kó gbà, ní orúkọ Jésù wọ́n fi wá yín rí, wọ́n fi wá yín kàn, wọ́n fi lé yín lọ́wọ́. Ẹ gbà phone call láyọ̀. Bẹ́ẹ̀ ni yóò rí.
Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Ọlọ́run májẹ̀mú fi àṣẹ dá wa lóhùn lórí àdúrà yìí náà, ó yá fàṣẹ dá wa lóhùn. A ó yìn ọ́, a ó gbé ọ ga. Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù Kristi. A tún lọ nínú ìpele àdúrà mi nìyẹn. Ẹ jẹ́ á sọ fọ́lọ́run. Ó ní jẹ́ kánú mi ó ṣe ọ́, Olúwa ó wá ṣohun ayọ̀ fún mi bàbá. Jẹ́ kánú mi ó ṣe ọ́, Olúwa ó wá ṣohun ayọ̀ fún mi bàbá. Èmi ò mọ ohun ayọ̀ tẹ́ ń bẹ̀ lọ́wọ́ Ọlọ́run. Ẹ sọ fọ́lọ́run, Olúwa jàánú mi ó ṣe ọ́. Ayé ń retí o tí mú bọ̀ nítorí wọ́n ti mọ orúkọ rẹ mọ́ mi. Ayé ń pe orúkọ rẹ mọ́ mi, jàánú mi ó ṣe ọ́ ní wákàtí ọ̀wọ̀ yìí. Ọ̀run jàánú mi ó ṣe ọ́. Ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára Jésù, agbára Jésù. Ọlọ́run májẹ̀mú o, Olúwa jàánú mi ó ṣe ọ́. Wá ṣohun ayọ̀ fún mi kọ́dún kó tó parí. Ẹ sọ bẹ́ẹ̀. Ọlọ́run májẹ̀mú yóò ṣohun ayọ̀ fún yín kọ́dún kó tó parí. Mọ́mì kóṣù kó tó parí, Olúwa yóò ṣohun ayọ̀ fún yín. Àánú yín yóò ṣe Ọlọ́run. Ohun rere tó tọ́ sí ayé yín ní orúkọ Jésù la yóò gbà lé yín lọ́wọ́. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. A ò gba àdúrà yẹn dáadáa kó tẹ́ mi lọ́rùn mọ́ mi. Mi ò rọ́wọ́ àdúrà àti àmì yín mọ̀. Ẹ já sọ fọ́lọ́run. Ó yẹ kí ayé wa yẹ Ọlọ́run. Nígbà ayé wa bá yẹ Ọlọ́run tó wu Ọlọ́run, ìgbà yẹn láyé wa ta sánsán. Torí àwọn èèyàn tí wọn ò lérò pé àwọn lè rí wa ní ti dáadáa, wọn ò mọ̀ rí wa ní ti rere. Ẹ já sọ fọ́lọ́run. Ẹ mú Ọlọ́run tó pọ̀ nípa àti agbára. Ayé ti mọ̀ mí mọ́ ọ̀sẹ̀. Ayé retí ohun tí mo bọ̀ lọ́dọ̀ rẹ̀. Olúwa jàánú mi ó sọ ọ́. Ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára Jésù, agbára Jésù. Lórúkọ Jésù àánú yín yóò ṣe Ọlọ́run. Ọba májẹ̀mú ó yẹ kí àánú yín kó ṣe Ọlọ́run. Olúwa yóò ṣohun ayọ̀ fún yín. Kóṣù kó tó parí, kọ́dún kó tó lọ, Olúwa yóò ṣohun ayọ̀ fún yín. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù Kristi. Olúwa kó fi àṣẹ dá yín lóhùn. Ọlọ́run májẹ̀mú kó fi àṣẹ dá yín lóhùn. Ayé yóò yẹ fún àánú Ọlọ́run. Ògo Ọlọ́run yóò hàn nínú ayé yín. Ayé yóò rí ògo Ọlọ́run nínú ayé yín pé yẹ́sì Ọlọ́run ti dé sínú ayé yín. Lórúkọ Jésù ayé yóò ní rùn mọ́. Ayé yóò tàṣán fún ògo Ọlọ́run. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Mọ́mì yẹn bẹ̀rẹ̀ pé kí ni jẹ́ ayé rírùn. Nígbà tí ayé èèyàn bá rùn, nígbà téèyàn bá tó bá kù díẹ̀ káàtó pé ẹ dákun ẹ fún mi lépo tó lọ tọrọ epo lónìí. Tó sọ pé ó lò ó. Tó dijọ́ kẹrin àbí títí ìrọ̀lẹ́ ẹjọ́ kẹta gan, ẹ lọ bá wọn kẹlẹ́ fẹ́ fọṣọ yín, ẹ kí wọ́n bá yín bu ọṣẹ ẹbẹ̀. Ayé èèyàn ti rùn nu. Nígbà èèyàn bá mọ̀ pé àkókò oúnjẹ ọ̀sán bá tó, gbàdá ni ó máa ṣàwáwí ibú, ni ó máa ṣàwáwí ìyà. Ẹ rí ọ̀rọ̀ bọ́ọ̀lù àná ni ó bá gbọ́rọ̀ bọ́ọ̀lù wá. Yóò kú olé kẹfà. Ẹ̀rọ ọ̀rọ̀ COVID-19 yẹn rí pọ̀ ga báyìí. Ibẹ̀ ni ó wà. Yóò ti mọ̀ pé wọ́n ti dáná tán, wọ́n ti sọ̀kalẹ̀, wọ́n ti pa gáàsì wọn. Ìgbà náà ni ó wọlé. Wọ́n ti mọ àkókò tí máa dé. Ní ọba dọ́rọ̀ ó lè dọ́rọ̀ COVID-19 lẹ̀. Ó lè dọ́rọ̀ bọ́ọ̀lù lẹ̀. Ẹ máa jẹ́jẹ́ yín, ẹ máa jẹ́jẹ́ yín lọ. Ọ̀rọ̀ bọ́ọ̀lù náà mo ní wá sọ fún yín. Ayé rẹ ti ń rùn ni. Ayé rẹ ti ń rùn kò ta sánsán mọ́. Ìgbà bá rí pé kàn bẹ́ẹ̀ mi bu díẹ̀. Ẹ máa jẹ́ ẹjẹ́ tí mo sọ̀rọ̀ bọ́ọ̀lù ẹ bá ń bu díẹ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ bọ́ọ̀lù tí mo sọ ló kà mí lára. Ọmọlọmọ bá kàn bá ń bu díẹ̀ tèmi. Rí báwọn. Nígbà bá tún tó jọ́ kan yóò tún fi jọ́ yẹn lẹ̀, yóò ń gbọ́ bá tún tó jọ́ mi yóò tún wá. Lórúkọ Jésù ìpín wo ò ní jẹ́ ìpín ìbànújẹ́. Ayé wo ò ní rùn débi pé aṣọ òdì ayé ọmọ fi mọ̀ wá pé oní ń bọ̀ oní ń lọ lọ́ọ̀kan. Búlù òní ẹ̀rí kọ́rọ́ ayọ̀ tì báwọn. Lórúkọ Jésù ìpín wo ò ní jẹ́ tiwa. Ẹ jẹ́ tún àdúrà yẹn gbàmà. Ẹ jẹ́ tún àdúrà yẹn gbàmà. Ẹni tó ní mami ó ń gbàdúrà kó tó máa ní sí ni. Ẹni tí ò ní ó ń gbàdúrà kó ní. Ṣùgbọ́n kí ẹlẹ́ni tí ò tí ì ní
tàbí ẹni tó ti ní tó ti pọ̀ tẹ́lẹ̀ tó wá padà dé ẹni tí ò ní mọ́. ẹ rí pé ìpín yẹn ò dáa. Lórúkọ Jésù kò ní jẹ́ ìpín wa lórúkọ Ọlọ́run májẹ̀mú. ẹ jẹ́ á sọ fọ́lọ́run, Ọlọ́run gbà mí. Ayé ni máa ń wakọ̀ èèyàn sẹ́yìn, ìkà ni máa ń wakọ̀ èèyàn sẹ́yìn ní ayé tó ti ń ta sẹ́sẹ́ títí máa ṣoore. tó bá dẹ̀ ń tí ń tọrọ ní orúkọ Jésù má jẹ́ ó jẹ́ ìpín wa. ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Lórúkọ Jésù ẹ ò ní padà tọrọ jẹ. Gbogbo ayé títí máa ta sẹ́sẹ́ fún ohun tó rere ní orúkọ Jésù, ayé yín ò ní di ìrírùn ní ojú àwọn ènìyàn. Ọlọ́run májẹ̀mú yóò sọ ayé yín sí iwájú. Ògo Ọlọ́run yóò hàn nínú ayé yín débi pé wọ́n ó rí i pé yẹ́sì Ọlọ́run dé sínú ayé yín. Bẹ́ẹ̀ ni yóò rí, ayé yín ò ní ní ìfàsẹ́yìn. Ògo ńlá tó yẹ ayé yín ní orúkọ Jésù la yóò ṣe fún yín. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Àdúrà yẹn ṣe kókó, ṣe pàtàkì mà. Ọlọ́run o, ìwakọ̀ mi síwájú ni mo béèrè fún, mọ́jà yóò wakọ̀ mi sẹ́yìn. Ìkà làwọn èèyàn wàhálà tó ti ń dán fún ọkọ̀ pé kọ́ mọ̀ dán fún mọ́. Iṣẹ́ tí wọ́n ní, iṣẹ́ àwọn ènìyàn búburú ni. Inú sì máa bí wọn torí ẹ̀mí abínúkú ń bẹ nínú ayé wọn. ẹ jẹ́ á sọ fọ́lọ́run, ẹ̀mí mọ́ gbà mí. Gbogbo ẹ̀mí tí máa wakọ̀ ayé ènìyàn sẹ́yìn, gbogbo ẹ̀mí tó máa wakọ̀ ayé ènìyàn sẹ́yìn, tí máa ń mú ìfàsẹ́yìn bá ìrìn àjò ayé èèyàn, Ọlọ́run kó yà wá yà wọ́n. Gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ẹ̀mí tí máa wakọ̀ ayé èèyàn sẹ́yìn, Ọlọ́run májẹ̀mú Olúwa kó yà wá yà wọ́n. Ọba àwọn ọba kó yà wá yà wọ́n. Ẹ̀mí ìfàsẹ́yìn ní orúkọ Jésù kò ní wọ inú ilé wa. Ẹ̀mí ìfàsẹ́yìn lórúkọ Jésù kò ní wọ inú iṣẹ́ wa. Ẹ̀mí ìfàsẹ́yìn lórúkọ Jésù kò ní wọ inú ayé wa. Gbogbo ẹ̀mí tí wa ọkọ̀ èèyàn sẹ́yìn tí ì ṣe ìwà síwájú, tó yẹ pé àwọn ògo sẹ́yìn ní ayé tiẹ̀ wà fún, lórúkọ Jésù ò ní ráyè nínú ayé wa. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. ẹ jẹ́ á tún sọ fọ́lọ́run, Ọlọ́run májẹ̀mú gbà mí. Olúwa gbà mí lọ́wọ́ atúnidá. Àwọn atúnidá bẹ́ẹ̀ ni wọ́n ń bẹ láyè. Àwọn atúnidá ń bẹ, atúnidá ń bẹ. Lórúkọ Jésù ò ní tú wa dá. Àwọn ẹ̀mí kan nìyẹn. Àwọn òní tí wọ́n ṣe ju pé ayé tó ti dá kí wọ́n sì tún dá kọ́ mọ́ dà mọ́. Ògo tó ti ń tàn kí wọ́n dá kógo mọ́ tàn mọ́, kógo nǹkan tiẹ̀ wọ́ mi. Nígbà jẹ́ pé ayé tí wọ́n gan òfògo fọ́lọ́run, ṣùgbọ́n dàbí mo ti dà ni wọ́n máa fẹ́ fi ayé ènìyàn náà dà. Ọlọ́run gbà mí lọ́wọ́ ogun dàbí mo ti dà tó ń bẹ ní ìhà mi, bóyá nínú ọ̀rẹ́ ni, bóyá nínú ọlọ́rọ̀ ni, bóyá lọ́wọ́ alájọrìn ni, bóyá lọ́wọ́ alájọsọ̀rọ̀pọ̀ ni. Olúwa yà mí yẹ èèyàn ibi. Gbogbo ènìyàn tí máa ń fa ayé èèyàn sẹ́yìn, tó yẹ pé ayé èrò fògo fọ́lọ́run, Olúwa yà mí yà wọ́n. Ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára Jésù, agbára ga Jésù. Gbogbo ẹ̀mí tó máa ń wakọ̀ ayé ènìyàn sẹ́yìn, tó yẹ pé ayé èèyàn kì í wù láti lè sún síwájú, lórúkọ Jésù Olúwa yóò yà wá yà wọ́n. Olúwa yà wá yà wọ́n, ibi ni wọ́n. Olúwa yà wá yà wọ́n. Lónìí ní orúkọ Jésù Olúwa yóò yà yín yà wọ́n. Lórúkọ Jésù ibi ò ní wọ inú ilé yín. Lórúkọ Jésù ibi ò ní wọ inú ilé mi. Lórúkọ Jésù ibi ò ní wọ inú ilé wa. Kò ní wọ inú ayé wa. Olúwa yóò yà wá yà ènìyàn ibi. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Olúwa kó fàṣẹ dá wa lóhùn. Ẹni mímọ́ Ísírẹ́lì ó yá kó fi àṣẹ dá wa lóhùn. Olúwa kó yà wá yà èèyàn ibi. Ó yá kó yà wá yà ẹ̀kẹ́ èèyàn. Lónìí ní orúkọ Jésù ibi ò ní ráyè wọ inú ayé wa. Èèyàn ibi, èèyàn ìkà tó wà ní ìhà wa ní orúkọ Jésù Olúwa yóò bá wa lé dànù. Gbogbo ohun tí jẹ́ ọ̀rẹ́ láàrin wa, Olúwa kó sọ wá dọ̀tá ara wa. Torí èmi ò fẹ́ èèyàn ibi nínú sàkání mi. Gbogbo èèyàn ibi ní sàkání yín ní orúkọ Jésù Olúwa yóò yà yín yà wọ́n. Lórúkọ Jésù tó bá ti yà yín yà wọ́n tán, ọwọ́ yín yóò gbé sókè. Ọwọ́ yín yóò dìde fún òun ńlá. Ògo Ọlọ́run ńlá yóò hàn nínú ayé yín. Débi pé ẹnikẹ́ni ò ní lè lágbára lórí rẹ̀. Mọ́mì dádì bẹ́ẹ̀ ni yóò ṣe rí. Brother sister bẹ́ẹ̀ ni yóò ṣe rí fún yín. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Olúwa fàṣẹ dá wa lóhùn. Lórí àdúrà yẹn fàṣẹ dá wa lóhùn. A ó yàn títí láéláé. Jésù Olúwa wa, àmín lórúkọ Jésù. A lọ nínú ìpele àdúrà mi nìyẹn fún àwọn oníṣòwò. Ẹ jẹ́ ká gbé omi wa. A ó pa ìkúlẹ̀ lọ ṣọ́ọ̀bù, bẹ́ẹ̀ ni. Wákàtí àdúrà náà ẹ jẹ́ ká máa gbà á
fún àwọn tó ń ṣiṣẹ́ òkòwò ẹja máa gbà bá bá bẹ̀rẹ̀ sí lọ bíṣọ́ọ̀bù wa á padà lo àwọn omi yìí yóò wá dábẹ́ ipa ṣẹ́ṣọ́ owó ni nígbà tí ògo Ọlọ́run bá bẹ̀rẹ̀ sí tàn tá a bá bẹ̀rẹ̀ sí fomi wọ́n ṣọ́ọ̀bù tí ògo Ọlọ́run bá bẹ̀rẹ̀ sí hàn ẹ pẹ̀lẹ́ kùtì lọ ṣọ́ọ̀bù ẹ jẹ́ máa ṣomi yín sílẹ̀ Olúwa kó fàṣẹ dá yín lò ọba àwọn ọba kó fàṣẹ dá yín lò lórúkọ Jésù ẹ̀ ní doni gbèsè gbogbo ẹ̀mí gbèsè Olúwa kó fi bú gbogbo wàhálà gbèsè Olúwa kó fi bú mọ́mì lórúkọ Jésù ẹ̀ ò ní fi gbèsè lólé ayé yín Ọlọ́run yóò gba àánú dìde iṣẹ́ yìí ò ní já sí gbèsè wàhálà àdàmú ò ní bọ́ sórí iṣẹ́ yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi fún àwọn tó ń ṣiṣẹ́ ọwọ́ tó yẹ pé iṣẹ́ ọwọ́ wọn wọ́n ń jẹ bí wọn ò ṣe wọn ò jẹnu lórúkọ Jésù Olúwa yóò wà pẹ̀lú ẹ̀yin náà gbomi yín síta Ọlọ́run májẹ̀mú kó bá gbàdúrà fún yín ọbẹ̀ ní mọ́ Ísírẹ́lì kó bá mi súre fún yín lónìí ní orúkọ Jésù Kristi iṣẹ́ ọwọ́ yóò ní dójú tì yín iṣẹ́ ọwọ́ yóò lànà fún yín ni yóò gbógo dìde fún yín mọ́mì ẹ ra àánú gbà dádì ẹ ra àánú gbà ògo ńlá yóò wá sórí iṣẹ́ yín ọ̀nà yín yóò là ògo Ọlọ́run yóò hàn nínú ayé yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi àwa náà máa mú ni fún iṣẹ́ tí wọ́n mọ̀mọ̀ wá mọ̀ yẹn a ó rí ohun rere nídìí ẹ̀ gbogbo wa wà nílé nítòótọ́ ṣùgbọ́n a ó rí ohun rere nídìí ẹ̀ ọ̀nà ó là fún wa ìyanu ó ṣẹlẹ̀ ọ̀nà yóò là fún adébípẹ́ nìkẹ́ni òun lè rí mọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ̀rí pa àwọn àdúrà yẹn gan ó ń kọ́ èmi gan lẹ́nu torí mò ń wò pé gbogbo orílẹ̀-èdè tí wọn ò lè jáde yìí kọ́ bó ni wọ́n ṣe fẹ́ ṣe bó ni wọ́n ṣe fẹ́ tà bó ni wọ́n ṣe fẹ́ rà láti lè ṣe pé à ń gbàdúrà fún wọn ṣùgbọ́n lórúkọ Jésù ebi ò ní pa yín lórúkọ Jésù ẹ̀ ò ní ráre inú ilé tẹ́ ẹ wà yẹn aláàánú ó dìde fún yín inú ilé tẹ́ ẹ wà yẹn ẹ rò lórí ẹ ràn láàánú ńlá àánú ńlá yóò dìde fún yín kódà yóò tayọ òye yín torí pé ẹ mọ̀ wò pé ṣé mo tún lè rí ìyanu nínú ilé bí mo ṣe wà yìí ẹ ra àánú gbà àwọn èèyàn rántí yín wọ́n ṣe yín lóore bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù fún àìsàn fún ẹni àìsàn tó bá ń ṣe ni ẹ jẹ́ abomi wa síta bóyá fún àwọn tó ní fibroid ẹ sì wo ẹ̀yìn COVID-19 yìí o ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́rìí sí agbára Ọlọ́run o torí ẹni tí ò rọ́mọ bí ẹni tí ò ròyún ní àkókò yìí Ọlọ́run ó wo àsìkò yìí lọ́wọ́ àsìkò gbélé ẹ̀ yìí yóò jẹ́ kí àwọn iṣẹ́ àdúrà tá à ń gbà fún yín lórí íńtánẹ́ẹ̀tì yìí yóò jẹ́ òṣìṣẹ́ ìyanu nínú ayé yín débi pé ẹ rí ọwọ́ Ọlọ́run kẹ́ tó jáde bẹ́ẹ̀ ni torí pé kí ni ọlẹ́ yóò ti sọ nínú yín inú yín yóò ti yẹ fún oyún ẹ̀yin yóò ti yẹ fún ọmọ bẹ́ẹ̀ ni ẹ̀yin yóò yẹ fún ọmọ lẹ́yìn rẹ̀ ni lẹ́yìn COVID-19 yìí ẹ̀yin yóò yẹ fún ọmọ ni lórúkọ Jésù ẹ jẹ́ á sọ fọ́lọ́run ẹ má jà sọ̀rọ̀ tiwa nù ìgbélé tá a gbé yìí ó ní ìdí tí a fi wà ní ìgbélé yìí Ọlọ́run fẹ́ rìn kọjá nínú ayé àwọn kan ni bẹ́ẹ̀ ni ẹ̀yin náà dẹ̀ lọ́lọ́run fẹ́ rìn kọjá nínú ayé yín torí ọmọ tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ látọjọ́ tó ti pẹ́ yẹn Ọlọ́run fẹ́ ṣe fún yín lásìkò ìgbélé yìí ẹ jẹ́ á sọ fọ́lọ́run ẹ gbọ́wọ́ lẹ́nu yín ogun tó wà ní inú mi tí ò jẹ́ kí ọlá ẹ̀ kó sọ níbẹ̀ ó yá gbọ́rọ̀ Olúwa ní àsìkò tí mo wà ní ìgbélé yìí Ọlọ́run jẹ́ kí ọlá ẹ̀ kó sọ nínú mi ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára lásìkò ìgbélé tí ẹ wà yìí ohun tí ò jẹ́ kí ọlá ẹ̀ kó sọ nínú yín gbọ́rọ̀ Olúwa ní wákàtí ọ̀wọ̀ yìí bí ẹ ṣe gbọ́wọ́ lé yẹn gbogbo ohun tó fi àtúnṣe níbẹ̀ Olúwa máa túnṣe bàbá mi máa túnṣe ọmọ máa túnṣe ẹ̀mí máa túnṣe ní wákàtí ọ̀wọ̀ yìí inú yín kò yẹ fún oyún inú yín yóò yẹ fún oyún inú yín yóò yẹ fún oyún kí ló ń jẹ́ fibroid ní inú yín ní orúkọ Jésù Olúwa kó lọ lúlú ó yá kó yà mọ́ ìgbédànù ní orúkọ Jésù kí inú yín kó wá yẹ fún oyún lórúkọ Jésù lẹ́yìn COVID-19 yìí ẹ̀yin yóò yẹ fún ọmọ ni bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù fún àwọn tí ẹsẹ̀ ń máa dùn omi yẹn yín náà ẹ máa mú ọwọ́ yín tẹ́ ẹ gbé lómi yẹn ẹ fi gbé omi sẹ́nu yín lórúkọ Jésù ogun fibroid yẹn yóò kúrò nínú yín inú yóò yẹ fóyún ẹ̀yin yóò dẹ̀ yẹ fọ́mọ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín lórúkọ Jésù fún àwọn tí ẹsẹ̀ máa dùn orókún tàbí ojúgun bíi rheumatism àròmọléegun
tí ẹ ti bomi ẹ̀dì ọwọ́ ẹ̀fọwọ́ yín méjèèjì ẹ fi gbé omi yẹn lọ́wọ́. Ọlọ́run má jẹ̀mú wọ inú omi lọ. Kí ló ń jẹ́ rheumatism, kí ló ń jẹ́ aromọléegun? Ó ti fẹ́ sọ wọ́n darúgbó. Ẹ̀rí bọ́n ṣe ti tẹ̀ fún ẹ̀mí rheumatism àti aromọléegun yìí. Kò jẹ́ wọ́n lè rìn dáadáa, tàtẹ́lẹsẹ̀ ló ti wú yìí. Ọlọ́run má jẹ̀mú yá lọ ṣàtúnṣe ẹsẹ̀ yìí. Tí màmá yìí bá ti mu omi tàbí dáàdì bá ti mu omi yìí, tán dẹ̀ ń fi ṣe cream láti fi pa ẹsẹ̀ yìí, ní orúkọ Jésù wá àìsàn tó wà níbẹ̀. Ó yá kó o dòrí, ó yá kó o sì yọ kó o kúrò nínú ẹsẹ̀ náà. Ìwọ tó ń ro wọ́n légungun yẹn, ìwọ tó ń ro wọ́n ní egungun ní orókún dé ojúgun wọn, tó mú ẹsẹ̀ wọn rú tí àtẹ́lẹsẹ̀ ń kan wọ́n yìí, lónìí ní orúkọ Jésù ó yá gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ẹ ò ní fẹ̀sán lo ilé ayé yín. Gbogbo ogun àìsàn yẹn yóò di òrí ní orúkọ Jésù, yóò sì yọ kúrò nínú àgọ́ ara yín. Ẹ máa mu omi yìí lórúkọ Jésù, kó bá yín lára mu. Lórúkọ Jésù kó ṣàwòtán ayé yín. Lórúkọ Jésù kó ṣe àwòtán ẹ̀sán yẹn. Lórúkọ Jésù kó ṣe àwòtán ẹsẹ̀ náà. Bẹ́ẹ̀ ni yóò rèé. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Ọlọ́run má jẹ̀mú bá mi dáwọ́lé mọ̀mọ́ yìí, bá mi dáwọ́lé bàbá yìí. Gbogbo ogun rheumatism yẹn ní orúkọ Jésù ó yá kó di ìfibú. Ọlọ́run má jẹ̀mú jẹ́ kó di ìfibú lórúkọ Jésù. Ẹ ò ní fẹ̀sán lólé ayé yín. Gbogbo ogun sánsẹ̀ yẹn, sán egun sángun tó ń yọ yín lẹ́nu, tó ń dà yín láàmú, lórúkọ Jésù yóò di àwátì. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun Olúwa láti ibi wákàtí tí a ti ń bá bọ̀ láti ẹnu ìyá àdúrà rẹ̀ Abániṣe JP tó wá láti ilé ìjọsìn wa Ìṣẹ́gun Tèmi Ilẹ̀ Àánú. Ìyá àdúrà rẹ̀ Abániṣe náà rèé. Tí ẹ bá fẹ́ pè mí, Ọlọ́run ni Ọlọ́run tó ló ń bẹ̀ mí náà ṣe, torí kì í ṣe agbára mi ò mọ̀ ṣe rárá, ṣùgbọ́n Ọlọ́run máa bá mi ṣe tí mo fi ń jorúkọ yẹn. Ọlọ́run máa ràn mí lọ́wọ́ láti ṣe kíni, láti lè bá mi ṣe lórúkọ Jésù. Yóò sì ṣe tí náà láṣẹ pé lórúkọ Jésù ẹ̀ ò ní láṣẹ pé lórúkọ Jésù ẹ hó òwò ayọ̀ sí Ọlọ́run wípé aleluya, ogun ayé yín náà tán. Bẹ́ẹ̀ ni yóò ṣe rí. Fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún kásẹ́lẹ̀ tàbí fún ìnáwó fún ìkankan lórí ẹ̀bẹ̀ àdúrà, ẹ pè mí sórí tẹlifóònù nọ́mbà mi 070 57 84 23 11 070 57 84 23 11. Bóyá fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún kánsẹ́lì, ẹ pè mí fúnra mi, báyìí ni máa gbé lórúkọ Jésù. A ò ní gbèrè tìjú. COVID-19 tí ń bẹ́ǹtà yìí lórúkọ Jésù kò ní di alé wa, kò ní jẹ́ ìpín wa. Àti èmi àti ẹ̀yin a ó kára wa ní ìkọ̀ọ̀kan báyìí lórúkọ Jésù. Gbà tó bá tán lẹ̀ a rí lórí àwọn ọmọ wa. Gbogbo ẹni tí ogun náà ti mú lọ ní orúkọ Jésù, Olúwa yóò dáwọ́ ibi náà dúró. Gbogbo inú ilé tó bàjẹ́ fún lọ́wọ́lọ́wọ́ ní orúkọ Jésù, Olúwa yóò ṣàwòtán wọn. Ọlọ́run ló ní ìwòsàn lọ́dọ̀, yóò wò wọ́n sàn. Òun gan ni Dr. Jà láti ọ̀run. Kó rán àlàáfíà sí àgọ́ ara wọn, àlàáfíà sí orílẹ̀-èdè gbogbo, àlàáfíà sí orílẹ̀-èdè wa, àlàáfíà sí gbogbo àgbáláyé. Ọlọ́run má jẹ̀mú darapọ̀ mọ́ ọwọ́ àwọn dókítà náà ní orúkọ Jésù, kan sì máa ṣe ìwòsàn ní ìwòsàn tó péye ní orúkọ Jésù. Olúwa darapọ̀ mọ́ wọn. Olúwa bá wa fẹ́ afẹ́fẹ́ ọ̀fọ̀ yìí, bá wa fẹ́ afẹ́fẹ́ àìsàn yìí, ó yá bá wa fẹ́ dànù, ó yá bá wa bá àìsàn wí. Ràn wá lọ́wọ́ Ọlọ́run, máa dáríjì wá. A ti ṣẹ̀ sí ọ jù, a ti kùnà ògo rẹ. Olúwa dáríjì wá. Ọlọ́run mú ẹ̀ṣẹ̀ náà kúrò nínú ilé wa, mú ẹ̀ṣẹ̀ náà kúrò nínú ilé wa, mú kúrò nínú ilé wa. Ilẹ̀ wo ò fẹ́ àìsàn mọ́, orílẹ̀-èdè wo ò fẹ́ àìsàn mọ́, ìlú wo ò fẹ́ àìsàn mọ́. Mú àìsàn òní kúrò ní orílẹ̀-èdè wa, mú kúrò ní ìlú wa, mú kúrò ní gbogbo àgbáláyé. Yá ní ìwòsàn tó péye lè yàn títí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Fún ìṣẹ́gun, fún ẹ̀bẹ̀ àdúrà tá a lè máa lò fún ẹ̀bẹ̀ àdúrà, ẹ já máa lo ìwé Psalm 92. Ìwé orin Dáfídì ní jẹ́ Psalm 92 8-10. Ẹ já máa kà á. Ó dára lórúkọ Jésù. A ò ní gbèrè tìjú. Ọfà ayé ọ̀fẹ́ ìṣò ní bá ní ìjọ mẹ́jọ àti èmi
àti ẹ̀yin a ò ní pẹ̀dé. Ẹja tó pàdé lórí Ohùn Olúwa láti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò Nàìjíríà níbí. Ká pàdé ní ibi Ohùn Olúwa náà lórúkọ Jésù. A ò ní gbèrè ìtìjú. Ohùn Olúwa sínú ayé mi àti ẹ̀yin kò ní di ìsọ̀rọ̀ òdì sí. Ní ìjọ́ mẹ́jọ ẹja pàdé. Ó dàbọ̀.